Lágbára o. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Agbájélọlá Barrister, olórin fújì tó làmìlaka ní gbogbo àgbáńláyé ni wọ́n. A dẹ̀ mọ̀ pé Agbájélọlá ti di olóògbé láti bí ọdún mélòó sẹ́yìn, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé èèyàn ńlá, àwọn kan á tún máa sọ wípé ṣéhù ńlá l'Agbájélọlá, ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé nínú gbogbo onífújì káàkiri àgbáńláyé, Agbájélọlá ló ní àwọn olólùfẹ́ tí àwọn olóyìnbó pè ní fan base tí ó pọ̀ jù. Bí bàbá ṣe kú, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ìrántí wọn káàkiri àgbáńláyé. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́ ṣe ìrántí ìgbà tí bàbá dolóògbé, pàápàá àwọn ọmọ ńlá náà ni bàbá fi sáyé lọ. Kò sẹ́nikẹ́ni tó rántí Agbájélọlá Barrister tí ò mọ̀ wípé ẹni rere lọ. Ṣùgbọ́n bàbá àlùbáríkà wòràwọ̀ àgbáyé Awẹ́bídànù 1 máa lọ tú àwọn àṣírí ńlá nípa Agbájélọlá Barrister, Alhaji Àyìndé Barrister Agbájélọlá Àbínúwáyé 1 tí ẹnikẹ́ni ò kúkú mọ̀ kí ló sọ nípa wọn. Àwọn àṣírí wo ló tú wípé ènìyàn kú ṣùgbọ́n àwọn ènìyàn ò gbàgbé ẹ̀. Ẹ wo àwọn ètò yìí, lẹ́yìn ohun yìí ẹ mọ ohun tí bàbá àlùbáríkà wòràwọ̀ àgbáyé sọ. Àṣírí ó lágbára, ó sì ní kìmínú, ó ṣe kàǹkà. Àgbáńláyé káàbọ̀ sórí ètò yín, ètò àṣírí ayé pẹ̀lú Ògèrè tí a sọ bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìdòdú. Lẹ́ni ẹ̀wọ̀n nǹkan fìdílé nǹkan lórí ètò àṣírí ayé, ká lè ṣe kíni, ká lè fún yín bá ṣe máa ń fún yín back to back. Bàbá àlùbáríkà wà ń kalẹ̀ Ìbàdàn ní Awẹ́bídànù ní ìlú Ìdòdú. Bàbá o, ẹ ra sàn. Ṣé ìyá mi? Yes sir. Àdúrà wa gbà o. Àmín. Àsọdún ayọ̀ o. Àmín. Àní sọdún bànújẹ́ o. Àmín. Elédùà ṣe rere fún wa. Àmín. Bàbá, ní ọ̀sẹ̀ tó kọjá, òun ni akọrin fújì bàbá Barrister àní Agbájélọlá Síkírù Barrister ni wọ́n ṣe ayẹyẹ 15 years tí wọ́n jáde láyé. Gbogbo àwọn ènìyàn, àwọn míì dé láti òkè òkun lórí ayẹyẹ yìí, àwọn ọmọ gbogbo wọn pọ̀ ní Fuji Chamber, àwọn onífújì gbogbo wọn náà, àwọn àgbààgbà nínú onífújì àtàwọn tó níràwọ̀, gbogbo wọn wá wà bẹ́ẹ̀. Wọ́n wá ń ṣe yànyàn ló ń rántí Barrister bíi pé wọ́n ṣe lọ́n ṣẹ̀ṣẹ̀ kú. Irú nǹkan báyìí téèyàn ti kú láti bíi 15 years, kò dẹ̀ síbi tí wọ́n ti ń play orin wọn, kò sí òde tí wọ́n ti ń gbórin wọn. Àwọn náà dẹ̀ ló dà pé wọ́n ní highest fans jù, kò dẹ̀ ti kú. Irú èèyàn wo ni Barrister lè jẹ́? Kò ṣe sórí gbogbo nǹkan téèyàn bá ti ń ṣe, Bẹ́ẹ̀ni. kó máa fọ̀rọ̀ Ọlọ́run kún, kó máa fọ̀rọ̀ àwọn èèyàn kún. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tú. Àgbọ́yé sà. Ọlọ́run fẹ́ràn ẹni kéèyàn fẹ́ràn òun. Ọlọ́run tún fẹ́ kéèyàn fẹ́ràn ẹni tó fẹ́ràn òun Ọlọ́run. So mọ̀ pé àrà ànábì, àwọn kìrìsìtẹ́nì wọn ò rí Jésù, ṣùgbọ́n wọ́n gbà pé Jésù fẹ́ràn Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n fẹ́ràn ẹ̀. Ànábì wọn mọ̀ pé fẹ́ràn Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ni àwọn èèyàn fẹ́ràn ẹ̀. Ẹni Ọlọ́run fẹ́ kéèyàn fẹ́ràn òun, kéèyàn tó wá fẹ́ràn ẹni tó bá fẹ́ràn òun. Túnú kéèyàn ó dẹ̀ mọ́ jẹ́ èèyàn kan tó ti wo rẹ̀ pé òun ti jẹ́ nǹkan kan. Alhaji Síkírù Àyìndé níwà o, ṣẹ̀dá ayé tàlìkìámọ̀ o. Wọ́n wo ọmọ olórin ìsìlámù yẹn náà tó kú, Rúkà Gawat, níjọ́ tí wọ́n ṣe kinní fún ọkọ ẹ̀ ń ké ní. Ìwà ní jẹ́ kó máa rántí èèyàn. Ṣètọ́nì tí wọ́n lọ ń sọ̀kò mọ́, ìwà ní èèyàn tí wọ́n ń pẹ̀gẹ̀ ayé rí nǹkan, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé sọ̀rọ̀
ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó aró lórí orílẹ̀-èdè tó kú ní gbogbo ìgbà tí ń ṣàárẹ̀ kò sẹ́ni ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọjọ́ tó kú àwọn èèyàn ń jó ní Nàìjíríà yìí Ọlọ́run ṣe ó ìyàwó ẹ̀ wá sọ pé pọ́kọ̀ ń ṣe dáa tó àṣọ oníwà àbúbá yìí ǹjọ́ ọmọ olórí orílẹ̀-èdè náà olórí orílẹ̀-èdè wa bí náà ni ló ti ṣẹlẹ̀ Àbáṣà ni gbogbo ẹnu mo fi sọ níjọ́ Àbáṣà kú àwọn èèyàn ń jó Nàìjíríà ni ok ṣé ó wá àwọn òdẹ mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ẹ̀gbọ́n ò mọ̀ pé kò dáa èèyàn rẹ̀ ló pè é ṣùgbọ́n nílọrin ìjó ní ìlú àwọn díyà lóde Ògbólú wọ́n fẹ́ẹ́ jó kí mọ́tò máa gbá wọn lẹ́sírẹ́sì wọ́n jó dẹ́sírẹ́sì ìjọ náà ṣógẹ́tì ọ̀rọ̀ mi sórí gbogbo nǹkan tẹ́dà ọba sí láyé kó máa rántí àti sun o ọ̀gbọ́n tí bàbá oníwákà kan máa ń dá wákà òníbò ló ṣe níwí. báwo ló ṣe ń dá. wọ́n ní bó ráàárọ̀ sóòrá lẹ́nà o bó ráàárọ̀ sóòrá lẹ́nà àti bọ̀tán sálànà bí ń dù sóòràárọ̀ sóòrá lẹ́nà sórí ẹni tó bá rí àárọ̀ o lè ní àárọ̀ o lè lọ́sàn-án só o ti lálẹ́ ná. alẹ́ dà ní kókó. alẹ́ ló yẹ kéèyàn máa dù Barrister ní wá o Barrister ní wá o Barrister fẹ́ pé kó máa ṣe nǹkan rẹ̀ kọ́bọ̀ wà ń bẹ̀ ó fún un lówó Barrister jẹ́ tún wá sọ àṣírí kan fún ẹ lórí ọ̀rọ̀ Àyìndé lénìí bóyá tẹ́nìkan ọmọ rí sórí gbogbo àwọn èèyàn tó rí tó máa ń kì sínú rẹ́kọ́ọ̀dù yẹn kì í ṣe pé torí owó tí wọ́n máa ń ná fún un ni torí kí wà ní. ò ṣe sórí ẹni tó bá ti ṣe oore fún un tipẹ́tipẹ́ ìwà máa fi orin rẹ́kọ́ọ̀dù yẹn yìí máa fi ṣe ìdúpẹ́ fún wọn ni kì í ṣe pé ẹ jẹ́ ká lọ kí lágbájá ẹ jẹ́ ká lọ kí sí rẹ́kọ́ọ̀dù o gbogbo àwọn tẹ́rí tó máa ń ké irú àwọn Alhaji Usman Láàrọ̀ nílọrin àwọn ti náwó fún orí nígbà tí ó kí wọ́n ó gbókọ wọn jáde àríkútákù omi Musa kí ni àwọn Alhaji Musa ń ṣe fún Barrister gbaná ó débẹ̀ wọ́n á jọ jẹ wọ́n á jọ mu wọ́n á lọ ra túwó gbogbo wa náà á jókòó á jọ máa jẹ ni so ti yé báyìí nísìnyí. kò ṣe pé bóyá owó kan ló ń gbé fún wọn. owó wo ló wà ń gbà yẹn ta lówó náà bẹ́ẹ̀ ń gbà náà bọ̀ tí wọ́n á jọ jẹ gbogbo wa náà á jọ jẹ túwó yìí lálọ́ lè rà lọ wọn á Honda Alhaji Usman wọn á Honda wá látọjà tuntun wọn á lọ lè gbé wá kálukú ọmọ bù àwọn ọmọdé àwọn àgbà Barrister náà ó jókòó àjọ jẹ túwó Barrister máa ní túwó ẹnìkan bá mi fi wàrà sí o ẹnìkan bá mi fi wàrà sí túwó wọn o àwa náà táwa náà dẹ̀ wà àwa náà wà ní kéwú lọ́dọ̀ bàbá nífà àgbà ní gbogbo ayé Ṣàgàrí ní sọ yìí o tá a bá ti kúrò bẹ́ẹ̀ àwa la ṣàdúrà f'Alhaji Usman Láàrọ̀ a ní ẹ jẹ́ káwọn àfáà yìí náà ṣàdúrà fún mi kò sí kékeré ṣéwù a mọ̀ ní lọ́wọ́ jọ dáa fún yín o mi yóò wò tó bá fún wa ń kọ́ bọ̀ báyìí a tún mọ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ wá lọ́rin ní sótìyé a mọ̀ bẹ́ẹ̀ lọ́n fún ọba tuntun fún wa lówó yẹn báyìí a mọ̀ bẹ́ẹ̀ lọ́n fún ni pé lọ́mọ jẹ́ kí ọ̀rẹ́ Alhaji Usman Láàrọ̀ wá o lọ́mọ jẹ́ kí ọ̀rẹ́ gẹ́ni síbẹ̀síbẹ̀ ọmọ rírì oore tó wá dijọ́ kan ọwá wá ṣeré ní Ìré èmi wá kí Túndé Pàlẹ́ngà wá mo mójú yìí mo ní bọ́yá ẹ mọ̀ mi ò ní ẹ̀yin kọ́ ni ọmọ Alhaji Usman Láàrọ̀ àfáà Usman Láàrọ̀ mo láwa ni tẹ mọ́ ń ṣàdúrà fún mi àdúrà yín ti gbà lórí mi o ń lọ Kaduna o ń lọ Sokoto o ń lọ Calabar o
ló bá ka àwọn owó yẹn. ìyẹn ta ló kawó Barrister bí. Barrister ni láàrin gbogbo èèyàn ló kó owó yẹn lé mi lọ́wọ́. Àfà tó bá jẹ́ pé ẹmọdọ̀ mi ní sọ̀lọ̀ àbí bó kan ló pé ẹ mọ wá irú àdúrà tẹ mọ ṣe ń dà. Àdúrà tọmọdé ṣe, àdúrà tágbà ṣe, àdúrà tọmọ obìnrin ṣe, àdúrà tọkùnrin ṣe fún yàn, ẹ wá ní òní láti bọ̀ tán. Ṣebí táwa jẹ ń bẹ̀ làwa sọ yìí. Ṣebí táwa jẹ nínú ẹ̀ làwa jẹ. Gbogbo tó náà tí wọ́n bá rà kalẹ̀ lẹ́jọ́ náà mélòó wọn jẹ. Kìí sì ṣe pé àwa náà kéré, ṣùgbọ́n àwọn ìtí ìṣiṣẹ́ irú owó tí wọ́n ṣe ń gbà yẹn àwọn ti lórúkọ. Kí ni ẹni mo wí? Àwa náà ò kéré ò bọ̀jẹ̀. Ẹni tó wà lé dáa ṣe kódà kó sọdún 5, kó sọdún 6, kó sọdún 7 lèèyàn bá fi jù yàn lọ. Èèyàn gbà fún yàn pé téèyàn bá ṣe wá tó kọ́kọ́ lówó kú yàn, téèyàn bá kọ́kọ́ lókìkí kú yàn, kéèyàn ó gbà fún. Èèyàn máa ń gbà ní Barrister mọ rírì àdúrà. Barrister yìí dẹ̀ wá ẹni ọba ti ṣoore fún kì í fojú parẹ́. Ó ní ó jẹ́ kí ó parẹ́ o. Ó ní ó jẹ́ kó parẹ́ o. Torí ẹni tí ó ti ṣoore fún rí. Mo rí bàbá kan ó wá ní kíní fóònù ìfẹ́ dákọ rẹ̀ ní ẹni tó ló kọ ni. Ó ní kíní fóònù tí wọ́n máa ń ṣe sára léhùn ló ń bá ní kí wọ́n ṣe sílé Barrister. Wọ́n bá mú lọ, wọ́n bá ní kí wọ́n bá yọjú lórí òkè pé kò ń ṣe bí lẹ fẹ́ wá dé mọ́. Wọ́n bá ní ilé yín náà ni à ń bọ̀ wá dé fóònù yìí mọ́. Ẹni tó lórúkọ ní ìfẹ́ máa dákọ ẹ̀ lórí ètò ni. Ókè ó ní làwọn bá wá dé kíní fóònù yẹn fún. Odidi rẹ́kọ́ọ̀dù ni Barrister fi kì í. Ó kì í, ó pọ́n lé ẹ lérò bẹ́ẹ̀ nìyẹn lówó rẹpẹtẹ, ó mọ rírì ẹ̀. Kíní fóònù láńfóònù yẹn wọ́n máa ń so mọ́ wáyà náà wọlé ńgbà yẹn ni. Ẹni yẹn wọ́n máa ń ṣiṣẹ́ yẹn. Ó dẹ̀ ṣe fún Barrister. Barrister dẹ̀ ṣe ó kì í sí rẹ́kọ́ọ̀dù ẹ lérò bí ó ju bẹ́ẹ̀ lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin yẹn wọn kì í mọ rírì oore. Ọ̀pọ̀lọpọ̀ olórin míì wọn ń mọ̀ pé wọ́n ní òun gbọ́ dànsáàkì òun ranjú, òun gbọ́ dànsáàkì òun kíra, àwọn ọmọ gbẹ́gẹ́ sókè bàbá òun ni ẹ ò mọ̀ pé dànsáàkì là kí ọmọ náwó náwó. Kí ni ó ní mo wí? Dànsáàkì là ń kí ọmọ náwó náwó. Dànsáàkì là kí ọmọ náwó náwó. Number 2 Number 3 ẹlẹ́gbẹ́ ni Barrister. Òun náà máa ń sọ gbogbo gbà. Àfà ẹlẹ́gbẹ́ ni mí o. Àwọn kẹgbẹ́ ara ṣúùtì, ara gbogbo nǹkan, mínírààsì gbogbo ẹ̀. Ẹ̀yin àfà mínírààsì yín rèé o, tìrẹ́bọ̀ rèé o, kíní ni o, àfikówó. Tó bá tó dé parí oṣù á tún wá lọrin. Tó bá tó dé parí oṣù á tún wá lọrin. Gbogbo àdúrà yẹn ó gbà lórí rẹ̀. Àdúrà ni ìjẹ́ wọ́n gbàgbé èèyàn, èpè ni wọ́n fi gbàgbé èèyàn. Gbogbo ẹ̀dá Jésù ò kọ́lé sí Jerúsálẹ́mù. Ilé ọba Mákà gbogbo ẹnu mo fi sọ ó dáa jù ilé ànábì lọ ní Mákà. Bá ànábì ṣe náà wọ́n ṣe ló sì wà bẹ́ẹ̀. Bí ànábì jókòó ó wà bẹ́ẹ̀. Wọ́n ṣe wọ́n géètì ẹ̀ síbẹ̀ àdébẹ̀ àwa bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ náà ló wà. Bọ̀ṣù ó kọ́ tá ànábì ní ìrandíran ọba Mákà ò lè ní. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi àtòrí ọba Mákà lọ Mákà torí ànábì ní kálukú fi lọ. Ẹ dákun kí kálukú wá orúkọ. Ẹ̀yin olórin ẹ wo orúkọ ẹni tí náwó fún yín. Ẹ mọ̀ ẹ kí kì í ṣe pé kó bàjẹ́ fún kẹ mọ́. Tó bá yẹ pé bọ́rọ̀ alágbe bá ṣe rí ni kò yẹ kí wọ́n máa rántí àwọn Barrister bọ̀tí àwọn òwúwa bẹ́ẹ̀ o. Barrister bẹ lọ́hùn pẹ̀lú àwọn ẹni Ọlọ́run. Ó ka àwọn àfáà kún, ó ka àwọn ẹni Ọlọ́run kò ní ṣèdí àbùkù. Nígbà kan tí wọ́n máa ń pè alájí àgbà ó lóun ò kì í ṣe alájí àgbà bíi kéwú o. Alájí àgbà níbi olórin ni o. Ṣéwù Ádámọ̀ àwọn làlájí àgbà, àwọn làfáà kéwú. Wọ́n èé ṣe alájí àgbà fújì ni wọ́n ń pè wọ́n o. Tó bá yẹ pé lómi ni a máa lóun ní òun alájí àgbà. Àwọn èé ṣe alájí àgbà bíi kéwú o.
ké aláàjì àgbà bí orin pé òun ni àwọn aláàjì àgbà fáwọn onífújì ni o ó yànnà náà tínú àwọn àfáà yẹn ó dùn tẹ́ mọ̀ pé ọlọ́njọ́kùnrin yóò láti bọ̀ tán ọlọ́njọ́kùnrin yóò láti bọ̀ tán tó máa ń ṣépè fún yàn pọ́lọ́mọ́jọ́ láti bọ̀ tán kò ní láti bọ̀ tán náà ní ń gbọ́ bá kú tí ó gbóhùn àgbègbè alùpùpù máa rántí gbogbo ohun tó ṣe ta ló wá ṣàdúrà fún àwa jẹ tú rẹ̀ ẹnìkan rí ẹni tá a jẹ tú rẹ̀ rí tí ò lóore la àwa máa ní ẹ̀yìn rẹ̀ ò dáa bá àmọ́ dá wọn bá jòkó lé rẹ̀ wọn bá mọ́ jòkó lé rẹ̀ lọ́gàn tẹnìkan wọn máa ń gbọ́ ráńkà dédé ẹni haúsá máa ń jẹ lọ́dọ̀ wọn ṣe ráńkà dédé ẹbí pàkàlà máa ṣe bàbá máa Buhari epo ẹni kò ṣe bàbá mọ́ ṣe bàbá kọ́ ṣe kàtà ni ẹni à ń bá ń rí jẹ lọ́dọ̀ ẹ̀ láti ṣe bàbá ọlá pé wọ́n ń ṣe fáwọn ẹni ọlọ́run àwọn ìyá ń fún wọn ń dirù ẹgbẹ́ ń ṣe nǹkan ẹgbẹ́ fún tọ̀tún lótùn bíbélì ní fi ti kísárì fún kísárì ní fi tolúwa fólúwa lọ́jọ́ kí wọ́n rántí rẹ̀ ọlọ́run kí kálukú wọn kàn máa ṣe dáadáa o kàn máa wò pé ẹni ọ̀nàwó fún mi lénìí kò ní mọ́ lọ́la ẹ ti wá fojú kéré rẹ̀ àkódá ọ̀pọ̀lọpọ̀ olórin tí wọ́n bá ń jẹ báyìí wọ́n mọ̀ ọlọ́run ó dijọ́ mẹ́jọ lénìí wàláhùlà wàlàkùwátá ìlà bìláyà ilẹ̀ àṣẹ. ẹ̀kọ́ pàtàkì mi lè kọ́ wa wípé ká wárí ká ṣe rere torí tá a bá kọjá lọ kán lè rántí wa. ẹ̀kọ́ sọ̀rọ̀ àlùbáríkà bìdà nílùú Ìgbòdò bíi tẹ̀fà tí ń bọ̀ ẹ̀dẹ́ kò dùgà mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Ìgbòdò junction tí sábọ̀ tàbí kẹ́ẹ̀pẹ́ 08023829492 08023829492 ire o dà. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.